Ekale, as we testing over. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Oga oyin tèmi, àṣírí ńlá mi tún ti jáde o. Lórí ọ̀rọ̀ ìyàwó Olu Alo àti Kọ́láwọlé àti Rotimi Daniel. Madam Maureen Badejo tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ o. Wọ́n ní àwọn ẹ̀gbọ́n Ìyábọ̀ pàápàá. Wọ́n ní wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Nítorí wọ́n ń bá Ìyábọ̀ sọ̀rọ̀. Ṣùgbọ́n dàbí pé Ìyábọ̀ gangan ni ò fẹ́ bá màmá ẹ̀ sọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí tó wá gbẹnu tán ládùúgbò bó ṣe ń drag Olu Alo lórí TV, lórí everywhere lójoojúmọ́. Irú kí wàá la lè pe léyìí báyìí. Wọ́n ní immediate brother, allegedly ni o, wọ́n ní immediate brother Ìyábọ̀ gan-an wọ́n lòun ló headi Adámimúgbò radio station Olu Alo. Eléyìí tó lágbára o. Bẹ́ẹ̀ náà ni nígbà tí Apostle Justin Suleiman tó bẹ̀rẹ̀ pẹ̀lú Stephanie Otobo tí Maureen gbé jáde ń gbà yẹn, oríṣiríṣi manipulation ló ń lọ lórí kéèsì yẹn títí wọ́n jà fi tún ní kí Stephanie wádìí bọ́ǹk gbogbo nǹkan tó sọ tẹ́lẹ̀ àníkà á gbàgbọ́ báyìí. Níbo ni ọ̀rọ̀ yìí tí wọ́n wá já sí báyìí lórí ọ̀rọ̀ Olu Alo? Ẹ jẹ́ ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí lẹ́nu Maureen Badejo torí wọ́n ṣe ń tì síwájú náà ń tì sẹ́yìn àti ẹ̀wà mọ̀ mọ́ báyìí. Wọ́n náwọn ẹbí Ìyábọ̀ gan mọ̀ ń pa gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Ṣé wọ́n fún màmá lówó ni? Ṣé nǹkan ṣe Ìyábọ̀ gangan tí ò lè jáde kó di bọ́ǹkì fúnra rẹ̀ ni? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí lẹ́nu Maureen Badejo. Ìyábọ̀ happens to be the last born. So lẹ́yìn Ìyábọ̀ ó kù ọmọ méje. We only agbọ́ nǹkan tí Ìyábọ̀, agbọ́ nǹkan tí ẹ̀gbọ́n first born àǹtí Ìyábọ̀ tó jẹ́ first born wọn ó sọ̀rọ̀. Òun ló sọ̀rọ̀ pé òun lòún gbalé, pé ńgbà kó bá bímọ sílé òun lòun ṣe gbalé, ọkọ ẹ̀ ló ń sanwó ẹ̀. We know that one. Ṣẹ́rí tó bá ní wọ́n fúnyàn lówó, wọ́n manipulate ìyá yẹn sọ̀rọ̀, ẹ̀gbọ́n ẹ̀ náà sọ̀rọ̀, ṣé wọ́n tún fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ náà lówó ni? Ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀, ṣẹ́rí mo fẹ́ ká máa, you see, wèrè ó ní supporter tiẹ̀ o, kò sẹ́ni tí ò ní supporter tiẹ̀. Ẹni tó jẹ́ wèrè lórí cyberspace yìí ó máa lẹ́ni tó ń support ẹ̀, kò sẹ́ni tí ò ní supporter tiẹ̀. But àwa kan mo dẹ̀ mọ̀ pé lórí platform yìí ọlọ́gbọ́n ló pọ̀ jù. Mo fẹ́ ká fi ọpọlọ ká fi tó. Ó ṣẹ̀sápá lẹ́ni, ó lè ṣẹ̀sẹ́sẹ̀ lọ́la. It is Ìyábọ̀ obey today. Ó lè jẹ́ èmi lọ́la, ó lè jẹ́ ìwọ lọ́la, ó lè jẹ́ bí ẹ lọ́túnla. We don't know who is going to be next. Injustice to one is injustice to all. So I want us to look at it critically. The sister, ṣé sister náà tún gbowó lọ́wọ́ Rotimi ni? Mo fẹ́ kí gbogbo yín kẹ́ ẹ wò kí tó bẹ̀rẹ̀. Ta ni Tèmítọ́pẹ́ Kọ́láwọlé yẹn? The first time tí mo gbọ́ sùn kankan nípa Tèmítọ́pẹ́ Kọ́láwọlé is during Agbala Gabriel's time. This guy said Agbala Gabriel sọ̀rọ̀ di pastor. Ó ń lo òun, kò dẹ̀ fún un lówó. Ẹ bá rántí mo ní fídíò yẹn, mi ò gbé ńgbà yẹn because mo look at it pé tẹ bá rántí bọ̀bọ́ yẹn, ó ló ń lo òun, kò gbé òun lówó. And from the video tí ó wà, from the information out here, ṣé Kọ́láwọlé yẹn, ṣé èèyàn la máa pè yẹn? Wọ́n ní Olu Alo tọ́jú ẹ̀, ó help ẹ̀, ó gbọ́mọ ẹ̀ sọ́dọ̀. The same guy went back to Rotimi nígbà tó ń sọ̀rọ̀ Olu Alo. Okay, thank you. The same guy went back to Rotimi to go and máa bá Rotimi ṣiṣẹ́ against Olu Alo. Ẹ jẹ́ a máa wò ó. Brother Fọlọ́runṣọ́, ẹ ní sùúrù. I have some, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àwọn kọ̀ọ̀kan because I want to analyze some few clips because ó ní ngbà míì tí wọ́n bá rò pé àwọn ọmọ sàkámà jẹ́ ṣe gbogbo wa náà ò sùn náà.
mo gbọ́ àwọn fídíò yẹn. First and foremost, ìyá kan sọ̀rọ̀ ó lóhùn ìyá Èkìtì. Mo fẹ́ kẹ́ ẹ wo ìyá yẹn. How can mo béèrè question yìí lọ́wọ́ gbogbo yín. Mo ní níbo ni àwọn ẹbí Ìyábọ̀ yòókù wà? Wọ́n ní nínú fídíò wọ́n ní ọmọ màmá mẹ́ta wà in Canada, and I can from the video they said there's one Dayo in London. So either we like it or not, 4 abroad. So ibi tí mo ti kọ́kọ́ fúnra nìyẹn pé ẹni tó ní èèyàn mẹ́rin sí Canada, ẹni tó ní èèyàn mẹ́ta sí Canada. Bóyá one Dayo lives in London, I don't know. So that shouldn't be a problem because àwọn yẹn máa lè fight fún. Èmi dẹ̀ rò pé gbogbo wọn wà in support of this. But to my greatest surprise, wọ́n ní wọ́n bá Ìyábọ̀ sọ̀rọ̀. Pé kò fẹ́ bá ìyá ẹ̀ sọ̀rọ̀ ni. Tó bá because ǹjẹ́ ṣẹ́yìn mọ̀ pọ́n sọ pé senior brother Ìyábọ̀, immediate senior brother Ìyábọ̀, wọ́n ní òun ló head the radio station Olu Alo. Ẹ̀yin èèyàn mi, mo gbọ́ voice note yìí, mo dẹ̀ fẹ́ analyze ẹ̀. Mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ká fi ṣé mọ̀ pé lórí social media a lot wọ́n máa twist the story. Wọ́n máa twist the story o. Ṣẹ́rí Kọ́láwọlé immediately tí mo ti rí Kọ́láwọlé. Hey, I speak with the one in God bless you for Ọlọ́run sure they are scared. Kí ló ń bẹ̀rù fún? Ṣebí I learned one is in London, is Dayo. Mi ò mọ̀ o, from the video ni mo ṣe gbọ́. Ó dẹ̀ ní mẹ́ta wà in Canada. Kíni ojú is a shame on all of them. Tí ó bá jẹ́ pé wọ́n parọ́ mọ́ ìyá wọn. Tí ó bá jẹ́ pé wọ́n parọ́ mọ́ ìyá wọn, tí wọ́n dẹ̀ dákẹ́, ọmọ àlè ní gbogbo wọn. Tó bá jẹ́ pé wọ́n parọ́ mọ́ ìyá wọn. Tí ó bá gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n Ìyábọ̀ ẹ máa gbọ́. Tó bá jẹ́ pé nǹkan tó ń sọ fún ìyá yín kò ń ṣòótọ́, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni tẹ́ẹ̀dẹ̀ lajú yín, ọmọ àlè ni yín. Ó wá sọ kó má bí yín rárá. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni o. Biggie, thank you for the star o. Orí ìkúnlẹ̀ mo wà, God bless you o. Àpò ṣáṣàmùrà ò kì í gbẹ, àpò yín ò ní gbẹ, ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Ibi tẹ́ ti ń mu ẹ máa rí mú bẹ̀. Kẹ́ ẹ tó gbé one by millions ajá yín ló, mo really appreciate ẹ, mo mọ̀ lórí ẹ ṣe. Tó bá jẹ́ pé kí n tó sọ̀rọ̀ o, tó bá jẹ́ pé wọ́n parọ́ mọ́ ìyá yín, ẹ dẹ̀ dákẹ́. Ọmọ àlè ni ẹ kì í ṣe ọmọ. Because all this manipulation, your mother is fully involved. Tó bá jẹ́ pé nǹkan tó ń sọ nípa ìyá yín yìí ò ń ṣe òótọ́. Àmọ́ bó ṣe ń yí nǹkan lórí social media ó yé wa dáadáa. Wọ́n á lo arrange, kò sí nǹkan tó lè ṣe. Bọ̀ ẹ̀yin tí ẹ gbà sára. Because nǹkan tí mo gbọ́ wọ́n nìkan wà ní London. Wọ́n ní mẹ́ta wà ní Canada. Kí ló wá ṣe yín? Èmi mọ̀ pé Ìyábọ̀ wà okay. I know Ìyábọ̀ wà okay because Ìyábọ̀ ò lè wà okay. Kí kó máa pariwo báyìí lórí social media. Kó má dáhùn. No. Something is not right. Kó wọ́n, kó yí gbogbo story, kó twist ẹ̀, kó gbé gbàgbà, kó nǹkan, something is definitely going on. I know that Ìyábọ̀ kò wà okay níbi tó wà. And but ẹ̀yin ẹ̀gbọ́n Ìyábọ̀ tẹ́ ẹ wà káàkiri ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àwa, and who knows bóyá Olu Alo ló kó yín lọ gbogbo ìlú òyìnbó yẹn, so ẹ lè sọ̀rọ̀ ó possible. But one thing tí mo gbọ́ fídíò yìí, so mo fẹ́ kẹ́ ká gbọ́. Who is this? Adaba.
Okay. Adabas, according to my investigation, Kolawole and Daniel misunderstand themselves. That makes me see things. Kolawole says some of Iyabo's sister is talking to her. Can I say something? Immediately, tí mo rí Kolawole tó ti betray. Ṣorí lórí iṣẹ́ yìí. Betrayal mama yapa o. Rotimi ṣe one mistake. One mistake oni mo de ń sọ yìí. Kò yẹ kó gbé Kolawole wá síta kó wá fàyà ẹ̀bẹ̀ yẹn. Ó yẹ kó rọra fi ṣe oṣù. Kó fi para ni. Àwọn ìjà kan wà kò ṣeé jà. Àwọn ìjà kan wà kò ṣeé jà. Àìmọye nǹkan tí ìta ò ní gbọ́ tí mo máa gbé sára. Àìmọye betrayal oríṣiríṣi. Because ó máa bà nǹkan jẹ́ ni. Ó bá ti rọra fi Kolawole, wá ti mọ Kolawole yẹn pé Kolawole yìí mi ní rán iṣẹ́ lọ́jọ́ mi mọ́. Wá dẹ̀ kàn yẹ. Ṣé bídé mo ti rí tó ti ń gbé bọ̀bọ́ yẹn jáde because ó ti already yẹ̀yẹ́ òun náà fẹ́ bà iṣẹ́ ara ẹ̀ jẹ́. You should have allowed him to carry his wahala and go. Kolawole ló ní spoiler, òun ló twist story. The same Kolawole yìí. Because alátẹnujẹ ni Kolawole náà tó bá ń gbọ́ báyìí elébi ni. Even the platform ibi tí mo ti gbọ́rọ̀, they were even soliciting fund for him. Irú ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n ń dáwó fún. Elébi ni Kolawole ló twist story. So àwọn èèyàn ẹ máa jẹ́ a máa fọkàn bá lọ o. Kí ni antecedent Kolawole? Irú ẹ̀dá wo ni Kolawole jẹ́? Ṣé ẹ mọ̀ pé Kolawole tẹ́lẹ̀ elébi ni? Because tí orí ẹ̀ bá pé ni wọ́n rán ẹ níṣẹ́. Ìwọ tó jẹ́ pé loyalist lọ ni ẹ́. Ó jẹnu owó Alo ọmọ ẹ̀ lè kọ́ kí ló kó tó lè di pé ọmọ ẹ̀ ń gbé lọ́dọ̀ Olu Alo. Ṣé kò sí relationship tẹ́ni ni àwọn aláìmoore ni irú Kolawole. Ẹnikẹ́ni tó bá dẹ̀ gbé irú Kolawole sí ọ̀dọ̀, wàhálà ló gbé sọ́dọ̀. Ṣé rí gbogbo ó ṣe ó fẹ́ kí ni wọ́n wá dé ọ̀dọ̀ Rotimi? Tí Kolawole kí ni wọ́n wá dé ọ̀dọ̀ Rotimi? Tí ó bá jẹ́ ìkà ènìyàn ni ẹ́. Ṣebí Olu Alo ọmọ ẹ̀ wọ́n ló wà lọ́dọ̀ Olu Alo. Ṣebí ó ní ọmọ Kolawole wà lọ́dọ̀ Olu Alo. So kí ni Kolawole wá dé ọ̀dọ̀ Rotimi Daniel? Tí ó bá jẹ́ alátẹnujẹ àtẹnu, ṣé ti rí wọn? Wọ́n pọ̀ ní ministry yín ni o. Ẹ̀yin pastor Sakamaje yìí, irú àwọn Kolawole pọ̀, àwọn náà mú information wá fún blogger. Irú wọn náà mú information, àwọn náà fún bloggers ní information. Tí ó bá jẹ́ pé àárín wọn dàrú ni, Olu Alo ò ní mọ̀ pé Kolawole ni ènìyàn náà tó ń yọ Israeli lógun. Ebi na gidi sister Lola. Ebi na elébi alátẹnujẹ ni. Adabasioni ni what do you expect from ẹlẹ́wọ̀n? No! Elébi ni. Ẹ ti rí pé ìyà ń jẹ gidi gan. Because gbogbo owó tó kà lẹ̀, peanut ni gbogbo owó tó kà sílẹ̀. Kí ló wá dé ọ̀dọ̀ Rotimi? Nígbà tó mọ̀ pé Olu Alo èèyàn òun ni. And for all of you, blogger ò ní àjẹ́ kankan tó rí tán tù yẹn. Àwọn tó ń bá yín ṣiṣẹ́, àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín gbogbo wọn, àwọn náà ń kó information wá fún blogger. Blogger wọn kò ń ṣe spirit. Àwọn tó ń bá yín ṣiṣẹ́, àwọn tó wà lábẹ́ yín, àwọn tí ẹ ṣe dáadáa sí, àwọn náà ń kó information lọ fún blogger. So
Kọ́láwọlé kò lè ní credible, is a spoiler. Kọ́láwọlé ló bà story yìí jẹ́. But mo fẹ́ ká wo nǹkan kan. First and foremost, mo ti sọ ní the last time, mo ní family yìí níbo làwọn ẹbí wọn yòókù wà. Kí ló lè fà á tán láwọn ò dá sí ìyá wọn? Yes, this man you are speaking the truth, Mr. Adaba. Because kò tó bá yẹ pé Olu Alo pay ẹ pàṣẹ kò ní lọ bá ó fall out of ìnílọ́dọ̀ ẹni. Yes, he thought it's another avenue to make money. Yes, Kọ́láwọlé yẹn elébi àtẹnu confirm information tó ní lọ́wọ́ kò lè jẹ́ new because kò síbi tó lọ. Ó máa lọ ṣe the same thing ní abatẹnijẹ́ confirm ni. And they say mama collect 20,000. Ẹjọ́ ìyá kan sọ̀rọ̀ kí n tó mo fẹ́ ká mi fẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ voice note yìí because mo fẹ́ mú àwọn point kọ̀ọ̀kan jáde ńbẹ̀ because a mọ bó ṣe ń lọ lórí social media a ti pẹ́ nídìí iṣẹ́ yìí but ibi tí mistake ti wá ni pé àwọn ìjà kan wà ìwọ because oníyanjú má bà tèmi jẹ́ ni àwọn ìjà kan wà tí èèyàn kì í jà Rotimi Obama ti expose ẹ̀ Ọba ti rọra fi ṣoṣù kó fi para kó gbé sára ìmí ni ò ní bá ṣe mọ́ because irú wọn ò lè fún wàrà bọ̀ wọ́n lè dá wàrà nù nígbà tí èèyàn rán ẹ kó lọ ṣe interview ó gbé interview yẹn ó gbé lọ fún another person just because of wọ́n fún ẹ lówó. You see this type of movement, this type of ó ní láti ní àwọn èèyàn gidi tí wọn ò tẹ̀ ní yọjú tí wọn ò ní mọ̀ àwọn èèyàn gidi lè wà lórí cyberspace yìí o àwọn èèyàn tó tinú èèyàn wá wọ́n mà pọ̀ ń bì because mo wà níbẹ̀ báwo la ṣe mú Doris Ogala mo lájẹ́ náà báwo la ṣe mọ̀ pé Doris Ogala ni ọmọ ní kíníkan Johnson mo ti rántí lórúkọ tó pè rẹ̀ ṣe kí lórúkọ Johnson mo ti rántí pé gbàgbọ́ orúkọ tí Doris Ogala pè rẹ̀ lórí Johnson kíníkan àwọn èèyàn ló ṣe mi ò kúrò nínú yàrá mi wọ́n á gbé irọ́ mi wá bẹ́ẹ̀ tí ẹni kó verify. Kọ́láwọlé is desperate about money. Rotimi should thank God that he was exposed. So yes, because kò lè fi rú àwọn Kọ́láwọlé elébi yẹn ṣe confident kò possible. Immediately, àìmọye àwọn tó bá ti identify wọn báyìí wọn kò máa mú wọn sẹ́gbẹ̀ẹ́ kan ni. Ṣé bó rí cyberspace ilé mi àti yín wà? Ni mo help kí lórúkọ girl yìí Otobo. Tó padà lọ fún lọ́wọ́ tó padà wá tó fẹ́ áwù drag mi kí ni mo ṣe mo ignore ẹ̀ ó máa kẹ́kù bí ẹyẹ ní irú yẹn mẹ́mì ní dáhùn mi ò dáhùn ṣé mo gbọ́dọ̀ ní bá bọ́ síta ní bá ṣí àwọn betrayal tí mo máa jù síta ó máa bà kéèsì ẹ jẹ́ ni ẹ mo yẹ àwọn blogger tó ń gbé dìde kọ́ ní kó máa attack mi kí ni mo ṣe fún wọn mi ì wò wọ́n mi ní dá ẹ lóhùn sórí ibi tí mò ń lọ yẹn obi tí mo ń lọ yẹn gogo ni màá dojú kọ títí màá fi ṣe ẹ jẹ́ á gbọ́ voice note yìí mo mọ̀ pé some of you ti gbọ́ but mo fẹ́ kọ́kọ́ ìyá yìí kí ni interest ìyá kan wọ́n ní ìyá kan lóhun òun wà ládùúgbò wọn lẹ́kìtì ìyá kan lóhun wà ládùúgbò wọn lẹ́kìtì tẹ́ bá wo gbogbo ọ̀rọ̀ tí ìyá yìí sọ ó jọ arrange. Tẹ́ bá wo ọ̀rọ̀ tí ìyá yìí sọ wọ́n ní ìyá sọ pé
Of course, kò ń tó lára wọn. Because elebi ni. Stephanie Otobo, Sister Lola, thank you. Stephanie tí ó jẹ́ pé bí mo lọ tú jáde tí ó lè sọ̀rọ̀. Wọ́n lọ fún lọ́wọ́ wọn ní kó padà wá drag mi. Àtòun àti gbogbo wọn. Igbó ni gbogbo wọn. Mi ò dá wọn lóhùn dọ́là mẹ́ta. Nígbà tó ó rò pé ó fẹ́ fi mo kàn ignore wọn ni. Èmi ò ń fọwọ́ mi kọ́lé kí n wá fọwọ́ mi wo. Mi ò rí gbé ẹni tí mo ti associate pẹ̀lú ẹ̀ openly like this lórí platform mi. Tó bá ti misbehave mo jù ẹ́ sílẹ̀ nìyẹn. Mo ní wá síta. They say my mom said his children always call him a SBC. But ẹ wá gbọ́ ìyá yìí sọ̀sọ́kùsọ ń bì. Ṣé rí ó níbi kan tí mò ń lọ. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ eléyìí kan. Mo fẹ́ jẹ́ ká jọ gbọ́ because mo fẹ́ analyze ẹ̀. Tó bá rò pé àwọn nìkan làwọn mọ sàkámàjẹ ẹ gbọ́ bí. Wọ́n ní ìyá ìyàwó bàbá wa lọ́nà àti kọ̀rọ̀ ẹ̀ jẹ àti bàbá tó ní ọmọ lórí ẹbí wọ́n ní wọ́n ti kọ̀rọ̀ wọn jẹ. Ẹ wo fídíò yìí. Ṣé ẹ gbọ́dọ̀ màmá ní òkú ló gbéṣẹ́ fún wọn? Collaborated. Mo ní social media. Àlẹ́ nínú iṣẹ́ rẹ̀. Ó ti di àná ọgbọ̀n. So ó dẹ̀ ní nǹkan tó gẹ́gẹ́ bí kan tí mo gbọ́dọ̀ lórí sí ó dẹ̀ ní nǹkan tí ó gbé mi nígbà àwọn church kan ṣe sí mi. Torí church kan mo lọ bẹ̀ family friendship ní Oriental Hotel ní Lagos ní Abidjan. So àwọn church yẹn wọ́n wá rí àwọn nǹkan kan. Ṣé rí ẹ̀yin èèyàn mi tẹ́ bá ti rírú àwọn Kọ́láwọlé báyìí wọn ò lọ sin Ọlọ́run wọ́n ń lọ torí nǹkan tó máa jẹ ni àwọn alápá má lè ṣiṣẹ́ ni àwọn corporate beggars àwọn náà wọ́gbọ́n because pé rẹ̀ pastor òun náà wọ́gbọ́n àti bẹ̀rẹ̀ sí scam ni àyè ò tí ì yọ ni orí ò tí ì gbà fún ni because mi mọ̀ nǹkan tó lè máa bí ẹnu pé èèyàn kan ò ṣe fún ẹ ọ́ gé ọwọ́ ẹ ni nígbà táwọn ẹgbẹ́ ẹ ń ṣiṣẹ́ níbo ló wà. Ṣé ìjà pé kí wọ́n ti ń kọ́ tẹ́lẹ̀ kẹ́lẹ̀ kan tí wọ́n ń tàbí wọ́n ń tàbí wọ́n tó ń gbọ́ wáyà wọ́n ti wá blọ́ọ̀kì ní platform wàdà jẹ́ 136. So gbogbo pàdé sọ̀rọ̀ ìbàdàn ní wọ́n ṣe bẹ̀rẹ̀ ṣọ́ọ̀kì níyẹn. So àwọn kan náà wọ́n á bí ìlọ́wọ́ tó blọ́ọ̀kì tí wọ́n pẹ̀lú platform ẹ máa yóò tó máa blọ́ọ̀kì wọ́n á gbé wọ́n á gbé ó kàn fi fídíò náà nínú ti ní ìsìn náà ó lè dìde náà ó ní kí n tẹ́lẹ̀ ẹ̀ mọ̀ ló dá kó sáà ó ní kí iṣẹ́ kan kì í ṣe méjì oníṣẹ́ ìtura ẹ̀ blọ́ọ̀kì wọ́n á ní sẹ́dọ̀ kò ní ṣàṣàtà 5% ìdílé ìdẹ́gbẹ́ ó ní if any man is in Christ all things are possible yóò wọ́n ti tàbí kan olúwẹ̀rẹ̀ ṣùgbọ́n tí mo lè wọ́n ti ọ̀dà church system ni wọ́n á sọ bẹ́ẹ̀ wọ́n á post ẹ̀ máa ṣe gbàdúrà yá ẹ̀ mọ̀ olúlọ́mọ kan ẹ̀ mọ̀ olúlọ́mọ kan ṣùgbọ́n ọmọ kan tí wọ́n yẹn ó wà lọ́fẹ̀ẹ́ so wọ́n á dùn mí pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọmọ lọ́wọ́lọ́wọ́ nígbà yẹn so àwọn kan wá fún mi bíi frustration depression wọ́n á jẹ́ pé tí wọ́n bá wà sọ emergency máa sẹ́ni kí ni mo ṣe ó ti máa bọ̀ wá sọ nígbà mi máa pẹ́ jọ pé mo go naked completely naked ó kọ́ ṣẹlẹ̀ sí mi ní computer play naked yà wọ́n ní mo naked máa gbé àgbọ̀ mi jà wọ́n á sọ pé mo kọ́ ní. so o ti ní mental case o ní mental case o wà depressed àwọn èèyàn gan ọmọ. Sister Nike Osho, good evening. Wọ́n á ní kí security máa kẹ́ wọ́n ti wá send video tó wọ́n rí sí security pé criminal ni wọ́n á dùn mí so ní ẹ̀kọ́ kọ́kọ́ jẹ́ kí n rí sí awíkòkò. Ọ̀rọ̀ rẹ̀ ṣe rí ṣe. Ẹ ṣe ẹ wò pé wọ́n ṣàbẹ̀wò àwọn kìnìún ẹ̀sà nọ́mbà ẹ̀wọ̀n bẹ̀ lọ́pọ̀ wá ní ṣẹ̀kùn investment. Lórí platform. Lórí platform. Ní orí TikTok àbí o. Overcomer, good evening sir, how are you? So wá ní kí fún details ni wọ́n á dúró ní tí ìfẹ́ fún details ni wọ́n á dúró tó ní táwọn ọ̀rọ̀ tó gbé bàbá Olu Alo wà. Ẹ máa gbọ́ o. Bẹ́ẹ̀ ni orí platform ẹ̀ ló sọ̀rọ̀. Platform ẹ̀ mo ṣe Facebook or. Facebook ẹ̀rọ máa ń ṣe TikTok. So wọ́n rántí ọ̀rọ̀ mo lè dání pé àbámá náà gbọ́dọ̀ ti nàgbà kan tí wọ́n dẹ̀ sọ lórí Facebook bàbá Olu Alo tọ̀wọ̀ pé fídíò wọn ni wọ́n máa ṣe lórí Facebook wọ́n máa sọ pé àwọn ọmọ mi pé àwọn máa wọlé yunifásitì pé wọ́n á dọ̀tẹ̀ ẹ̀kọ́ mọ́ ẹ lórí fọ́ọ̀mù ṣẹlẹ̀ wọn. Lórúkọ ọmọ yẹn. Dami so gbàtà kan lọ sí bẹ́ẹ̀dẹ̀ fọ́ọ̀mù yẹn. Bí ọdún wo ṣe fẹ́. I think 2023 August ló gbọmọ yẹn wọ́n dẹ̀ gbélé ní December wọ́n á rí sí àwọn ọmọ àwọn olùdó ọkọ̀ tó lè lọ sọ́dọ̀ ìyẹn ló ti wù dání pé kó pèsè báyìí ṣẹkẹtẹ rẹ nípa sí. Nígbà tí ó ti ń dárúkọ ó ti ń dárúkọ. Ó ti ń dá tẹ́ka àṣẹ mọ̀ pé gbogbo kílẹ̀ tẹ́ka ó gbé tí kò tọ́jú bàbá wa. Kí ló sọ nígbà tí nǹkan tó ń bá wọn tó nígbà yẹn. ẹ̀ máa ṣẹ́kẹ̀ ẹ̀yìn ọba ṣẹ́kẹ̀ fún màá kéésì náà tó máa sọ kí wọ́n lábẹ́ mo fẹ́ tó mọ́ bẹ̀rẹ̀ ẹ̀kẹ́ sọ̀rọ̀ ẹ̀mú ní ọmọ mi ó ní bàbá àgbà tó ń sọ fún àwọn yunifásitì tó wọ́n lè fi pé ọ̀rọ̀ ẹ̀dẹ̀ sì wà lórí social media tó gbogbo ẹ̀ táwọn olùkọ́ wọn yẹn pé ní bàbá sọ oṣù ẹ̀ tó wọ́n lè sọ wọ́n á sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ láti ẹ̀. Ṣé ti rí i pé ó lọ add pepper fire sí inú ọ̀rọ̀ Olu Alo ni
ṣé ti rí pé ó lọ with a mission. Èèyàn jákujàku, èèyàn lásán lásìkò ní májì ẹ wo irú àwọn èèyàn irú eléyìí náà ó pe rẹ̀ pastor. Ṣé ẹni tí ò lè jẹun? Ẹni tí ò lè jẹun. Ṣé ti pé ebi lè ń dé làwọn eléyìí ọ̀nà àti jẹun leléyìí o. Ṣé rí pé ẹni tí ò lè jẹun ó pe rẹ̀ pastor. Ọlọ́run á ràn àwọn èèyàn lọ́wọ́. Rédíò kí ni wọ́n ṣàkóso sọ ìgbà ìbọn yẹn sì ń bá wọn ṣiṣẹ́ nígbà tí wọ́n gbà bàmà tó kó tó di pé ó rí sàn. So ìgbà tí wọ́n lè gbọ́ ọmọ yẹn lẹ̀ èmi àti ìyá ọmọ yẹn a lọ sí bẹ́ẹ̀ di 7 years ọmọ yẹn tí ìyá gbogbo sì ìgbà tí wọ́n á sọ̀rọ̀ wájú kẹ́ orí kí wọ́n wọ̀ ó ní mo máa bẹ̀rù pé mo fẹ́ gbé mi aṣáṣọ̀rọ̀ ẹ lórí ìgbẹ̀sà. Ó gbé yín báwo? Ó gbé mi sí. Ṣẹ́rí èèyàn mi ìfẹ́ because ọ̀rọ̀ ọ̀bọ yìí ó ń bí mi nú but ó níbi tí mò ń lọ. Bọ̀bọ́ Kọ́láwọlé yìí mo mọ̀ pé gbogbo yín ti gbọ́ but mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ irú àwọn ẹ̀dá tí Kọ́láwọlé jẹ́ wọ́n pọ̀ nínú most of this ministry o like father in the Lord like followers ni o. Ó ń bínú sí Olu Alo ó ní Olu Alo gbọ́ ọmọ lọ́wọ́ òun ló máa rán lọ dé university kí ló ṣe fún Olu Alo tí ò fi ṣe fún. Ṣó sọ yẹn fún Rotimi Daniel. They will come to you, they will tell you some story. Wọ́n pọ̀. Tó bá di pé kó wá defend the story wọn máa gbé já ni. Àmọ́ wọ́n. Bọ́ ó ní ibì kan. Ibi tí ẹ máa gbọ́ o. Ó ní pé Rotimi Daniel pé òun. Ó ní kó sọ pé kí ìyá yẹn kó pariwo, pé kí ìyá yẹn kó sunkún. Ìyẹn àṣírí yẹn wà láàrin òun àtọlọ́run Elédùmarè. Tí ó bá jẹ́ pé ìwọ àti Rotimi ò jà Tèmítọ́pẹ́ ṣó máa sọ nǹkan tó sọ yìí bọ̀ ibi tó yẹ kí àwọn èèyàn ti mọ̀ pé bọ̀bọ́ yìí ẹranko ni bọ̀bọ́ tó pe rẹ̀ Tèmítọ́pẹ́ yìí ibi tẹ́ ẹ ti máa mọ̀ pé ẹranko ni. Nǹkan tí Olu Alo ṣe nǹkan fún ó lọ sọ́dọ̀ Rotimi ó lọ rojọ́. Tí ibi tó wà nísìn ibi tó bá ti ń jẹ báyìí irú àwọn ẹ̀dá báyìí ibi tí wọ́n bá ti ń jẹ báyìí àtẹnu tẹ́ bá ń wá àwọn alátẹnujẹ àwọn ebina àwọn ni Tèmítọ́pẹ́ yìí because tẹ́ bá lọ wo story ẹ̀ láti gba Àgbàlá Gabriel ẹ rí pé ebi ń pa gbogbo níbi Nàìjíríà ṣe wà mọ̀ pé nǹkan tight. Bó tó bá jẹ́ aláàrù ló máa gbé bó bá jẹ́ farm ló máa ṣe why tó fi jẹ́ pé ó máa tọrọ owó ṣáá ni ẹni tó bá dẹ̀ sí jẹ́ pé ó máa ń tọrọ owó ni ó máa ṣìwàhù wọ́n lè bra irú èèyàn báyìí èèyàn ń mú sẹ́gbẹ̀ẹ́ it's so sad ó sọ àwọn kọ̀ọ̀kan bí báyìí ó ní màmá sọ pé òun ò gbéṣẹ́ fún wọn ó ní ẹ máa gbọ́ ó ní màmá sọ pé òun ò gbé fún wọn ó ní àwọn ọmọ màmá ń bá Ìyábọ̀ sọ̀rọ̀ ó ní wọ́n sọ pé wọ́n ń bá sọ̀rọ̀ pé kò sí nǹkan tó ṣe é but wọ́n tí mo mọ̀ ni pé tí ò bá sí nǹkan tó ṣe ọmọ yẹn Ìyábọ̀ àti jáde nǹkan kan ń ṣe Ìyábọ̀. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.